ayọ̀ abara tíntín olórí olúwatósìn bímọ obìnrin fún ọọ̀ni ògúnwúsì lẹ́yìn oṣù mẹ́ta tí olórí mariam tó bí ìbejì. ìdùnnú ti ṣubú lu ayọ̀ láàfin ọọ̀ni tìlú ilé-ifẹ̀ ọba adéyẹyè ẹnìtàn ògúnwúsì pẹ̀lú bí ọ̀kan lára àwọn olórí rẹ̀ olúwatósìn bó ṣe ṣẹ̀ṣẹ̀ bímọ obìnrin làǹtìlanti. àlékún orí ọmọ yìí ó mọ̀ ló máa ń wáyé lẹ́yìn oṣù mẹ́ta tí yèyélúwà olórí mariam ajíbọ́lá anako tó mọ̀ bí ìbejì ọkùnrin fún ọọ̀ni sí ilẹ̀ aláwọ̀ funfun. ọjọ́ àìkú sunday tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 yìí ó ní ìkéde ayọ̀ náà máa wáyé pẹ̀lú àtẹ̀jáde kan tí sodiq lawal àgbà olùkéde ní ààfin ọọ̀ni tìlú ilé-ifẹ̀ tó mọ̀ fi síta lórúkọ adarí ìkéde ọọ̀ni ọ̀túnba moses ọláfáre. ìyá àtọmọ wà ní àlàáfíà ara ìní ìkéde náà mọ̀ sọ nígbà tó ń fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run lórí ìbímọ náà. ọọ̀ni ògúnwúsì ó mà ṣàlàyé pé ìyá àti ọmọ wọn wà ní àlàáfíà ara tí olúwa ní agbára ní gbogbo ògo fún orí ọ̀fẹ́ rẹ̀ tí kìí yẹ̀ àti ẹ̀bùn pàtàkì ayé tuntun. mo kí gbogbo ilé Odùduwà pátá fún dídé ọmọ ọbabìnrin láti ọ̀dọ̀ olórí olúwatósìn. bẹ́ẹ̀ ni ọọ̀ni adéyẹyè mà kéde tó sì súre fún ọmọ tuntun náà. tẹ́ ò bá gbàgbé lẹ́yìn tí naomi sílẹ̀kùnọlá tó bí tadéníkàwò ọmọkùnrin àkọ́kọ́ fún ọọ̀ni ògúnwúsì tó mọ̀ kúrò láàfin òun ni kábíyèsí ìmọ̀ ló mọ̀ fẹ́ àwọn olórí mẹ́fà láàrin oṣù mẹ́ta. ìyẹn ni ọba adéyẹyè ló sì fi fẹ́ wọn. àwọn olórí náà ni mariam anako, elizabeth akimudai, tóbilọ́ba philip, ashley adégòkè, rónkẹ́ adémilúyì àti tèmítọ́pẹ́ adéṣẹ́gun. akíkábíyèsí ọọ̀ni tìlú ilé-ifẹ̀ pé àpò ewu ọmọ náà rèé yóò ní àlùbáríkà láṣẹ Èdùmàrè. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wo wa o, àánú yóò fọ̀ nínú ayé mi àti àkó ọ̀sẹ̀ tuntun o. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrere.